rí nípa ti lílé tó lé mi tó bá mi ọlọ́run mà ní dẹ́fọ́ àti wa nígbà tó rí burúkú ṣàṣì ẹ́ ó ṣàní ní ó fẹ́ bọ́ lọ́n ṣe competition mẹ́tàlá Fast and Furious yóò ti tò bẹ́ẹ̀ sọ́rí nípa ti fàṣẹ tó fún mi ní wàá kọ́ tí mi ṣubú wọ́n má dá mi lóhùn kí lọ́mọdé mọ̀ ọlọ́run máa lè mi fi ṣe bákọ̀ọ̀bù nígbà tá yẹ ò ṣàfẹ́ polúkú muṣu ó ṣàní lẹ́nu tọ́lọ́ ń kọ̀ tí ó gbé ṣubú ó fẹ́ gbé ṣubú nǹkan á ṣe ẹ ṣá tó wá rí nípa tó rí mi tó o pè tí ó jẹ á dà mí lóhùn mo ti switch off ẹni táìmù tí máa fẹ́ lò òun lèmi máa ń tàn nígbà tá yẹ ò ṣàfẹ́ bàjẹ́ ó fẹ́ ṣòfò nú ayé ó ṣàní wọn á pè rí mi láì dá torí mi wà ní díútì olórí ń lórí ẹ̀ lọ́wọ́ ìwọ ń pè ọmọ ẹran ó yá wa yóò rí gbogbo ìdá ẹ̀ ti ṣe sẹ́yìn bóyá ẹ̀ porí wa láì dá ni ó bóyá ẹ̀ gún mi mọ́.